tó ẹ kú dédé ẹ̀yin tiwa nílé Àròjinlẹ̀ ló kọ mi àyàn gidigbo tí ń kó gíìbù lọ́gbọ́n kí gbogbo olóye àti ọ̀mọ̀ràn lè jó. Ọ̀pọ̀ ọgbà ni ẹ̀yin olólùfẹ́ mi ti ń sọ pé kì í ṣe ẹranko nìkan ló máa sọ̀rọ̀ nípa èèyàn náà. Àmọ́ mo wá wò pé tá a bá sọ̀rọ̀ nípa èèyàn ẹ já sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n ti làmìlaka. Ní àwọn èèyàn tó jẹ́ pé irú wọn ṣọ̀wọ́n, àwọn èèyàn tó jẹ́ pé bàbá tún rí irú wọn á ṣẹ̀ṣẹ̀ máa wá káàkiri ni. Bí wọ́n ti ń sọ pé iyọ̀ ṣọ̀wọ́n láwùjọ òkúta bí adé ṣe ṣọ̀wọ́n láwùjọ àwọn fìlà. Ẹni tí mo gbé wá lónìí bí kò bá sí ẹni lóòótọ́ bí ò bá sí Olódùmarè kò sí ohun tí ó ṣe o, àmọ́ àwọn ẹ̀dá kan Olódùmarè ń lò láti fi gbé àwọn nǹkan kan kalẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń gbọ́ Odò láyé Àrẹ̀mú tẹ́ ẹ sì gbádùn rẹ̀ dáadáa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbọ́ Ògúndáre fọ́yán mu tẹ́ ẹ sì gbádùn rẹ̀ dáadáa bí rèé ń báyìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń gbọ́ Wáìkì Àjàó, Fóyèkẹ́ Àjàgìlá, Àyànyẹmí Atoko wá gbowó ńlé àtàwọn bẹ́ẹ̀ bí ò bá sí ẹni tí mo gbé wá lónìí ó ṣeé ṣe ẹ fàlà sí ó ṣeé ṣe kí irú àwọn èèyàn báyìí kí wọ́n má dẹni tí ẹ mọ̀ gbọ́, nítorí ẹni tí mo gbé wá lónìí òǹkọ̀wé ni wọ́n, òǹkọ̀tàn ni wọ́n, akéwì ni wọ́n, akéwì ni wọ́n, torí akéwì yàtọ̀ sí akéwì. Wọ́n tún jẹ́ aṣàwárí ẹ̀bùn tí ó máa lọ sí gbogbo ìgbèríko láti máa mú wúrà jáde látinú ẹrọ̀fọ̀ tí wúrà yóò sì di ohun tí gbogbo ìlú ó máa ké gbàjarè tí wọ́n máa kó dànsákì tí wọ́n máa kó bẹ̀rẹ̀ fún. Láì dóònà pẹnu ẹ jẹ́ kí n fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá Olatubosun Oladapo. Ẹ kú dédé wòye bàbá. Ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Mo kí ọ tẹ̀ṣọ́. Mo kí ọ tológun. Mo kí ọ lọ́pọ̀. Mo yìn ọ́. Àròjinlẹ̀. Bàbá. Gbogbo ayé ń gbádùn rẹ. Yóò yẹ ọ kò ní yẹ ẹ lọ. Àṣẹ o. Ẹ ṣé mo dúpẹ́. Ilé arógun mọ́sà ló dé yìí. Bẹ́ẹ̀ bá ń gbọ́ gbọ̀gúdú. Àwa lọmọ léegun. Agogo ogun léegun lọmọ Ìbàdàn. Ní Olúyọ̀lé. Bẹ́ẹ̀ bá ń gbọ́ kẹ̀rẹ̀jẹ̀gbẹ̀. Ìbẹ̀bẹ̀ ogun Ìbàdàn ló ń lù bẹ́ẹ̀ gìrìgìrì. Bàbá nínú ìwé àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ gbé jáde Ògún Lákàyé mo ń ka ọ̀rọ̀ àkọ́sọ tí ìkan nínú àwọn olùkọ́ yín nígbà náà. Senior tutor olùkọ́ àgbà Adéyẹmọ Ọdẹ́lànà ọmọlé Alóbì tó kì ní ìlú Ìpẹ́tùmọ́dù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n sọ pé ìjáfáfá yín, ìgúnrégé èdè yín, ìsọ̀rọ̀ fọ̀rọ̀dára yín wọ́n jẹ́ kó yé wa pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wípé láti ìgbà náà ni táwọn ti ń ṣe ìwòye sí yín làwọn ti rí irú àwọn ẹ̀bùn pàtàkì yìí. Lẹ́yìn yẹn wọ́n sọ pé ìwé tẹ́ ẹ kọ nígbà náà ní gbogbo iléèwé ni wọ́n fi ṣe eré jáde tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n sì wá wò lọ́tún lọ́sì tí wọ́n ń ṣe dànsákì tí wọ́n sì ṣe sàdánkátà fún eré ọ̀hún. Mo wá wò ó pé ẹ jẹ́ òǹkọ̀wé, ẹ jẹ́ òǹkọ̀tàn, ẹ ti ń gbé ìwé jáde, ẹ tún jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ o. Kí n tó mọ̀ yín gẹ́gẹ́ bí ẹni tí ń kọ ìwé tí ń kọ tàn, Akéwì ni mo kọ́kọ́ mọ̀ yín sí. Ẹ jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ní orí WNTV àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà. Western Nigerian Television kó tó wá di NTA ní ìsín. Tí mo sì gbọ́ pé ìgbà tí ẹ kọ̀wé fi iṣẹ́ rẹ̀ tẹ́ ẹ fẹ̀yìntì níbẹ̀ ní ọdún 1979 kọ́ ni. Ọjọ́ keje oṣù keje ọdún 1977. Ó jẹ́ 7 ọjọ́ keje oṣù keje ọdún 1977. Wọ́n ní ìgbàgbé lọ́jọ́ náà jẹ́, ọpẹ́ ní f'Olódùmarè. Kí làwọn má lè gbàgbé tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà bàbá? Lọ́jọ́ náà ni gbogbo ọba ilẹ̀ Yorùbá àti gbogbo ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá wá péjú jọ sí Premier Hotel nìbàdàn tí wọ́n á sọ pé ẹ mọ̀mọ̀ jẹ́ ọ sọnù àtìlù àtorin wa ẹ mọ̀mọ̀ jẹ́ ọ sọnù o. Bàbá lára ìdí tí mo fi ní pé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ irọ́ tiwa báyìí tó ṣeé ṣe
kí wọ́n má ní àǹfààní sí ọ̀pọ̀ nínú àwọn iṣẹ́ yín àti ìlọ síbi àwọn eléré tẹ́ gbé jáde ẹ jẹ́ àti ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ṣe ọwọ́ tí yín gangan àwọn èèyàn kan wà káwọn ó gbé iṣẹ́ lòmíì jáde nìkan ni àwọn kan wà kí wọ́n gbé iṣẹ́ tí wọ́n jáde nìkan ni méjèèjì nítọ́ bàbá gbogbo ìwé tí mo kó dání yìí ẹ̀yin lẹ kọ wọ́n. ọpẹ́ ni fún Olódùmarè ìmí wà tí ò tún sí níbẹ̀. tí ò tún sí bí mo sì ṣe ń bá yín sọ̀rọ̀ ká tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sọ pé àwọn kan tún wà tẹ́ ẹ ti kọ sílẹ̀ tá àti ìgbéjáde. àti ìgbéjáde tá a fẹ́ gbé jáde báyìí gbogbo orin táwọn èèyàn máa kọ tí wọ́n bá ń ṣègbéyàwó ilé-eré ìyẹn ń bẹ ń bẹ gbogbo àwọn etí onílù dòdò ń wí gbogbo ìyẹn ń bẹ ń bẹ. mo rí i pé ẹ ti kọ bẹ́ẹ̀ ni ewì oyin ògidì gẹ́gẹ́ bí awo gba àrùn nílẹ̀ Yorùbá pẹ̀lú oògùn pẹ̀lú egbògi. ẹ ti kọ̀wé lórí ẹ̀. apá kìíní ti jáde apá kejì ti jáde apá kẹta fẹ́ jáde báyìí. kí n tó gbàgbé ẹ tún gbé oyin ògidì náà jáde. oyin ògidì ìyẹn ló tún gbajúgbajà báyìí. ẹ ṣeun à ń padà bọ̀ wá síbẹ̀. mo rí i pé ó fẹ́ẹ̀ mọ́ sí ibi tí mẹ́nubà tẹ́ ẹ̀ mọ́wọ́ bà. débi pé ìrìn tó tún mú mi rèé pé ẹ tún pọ̀rọ̀ nípa ìfẹ́ ẹ kọ ewì nípa ìfẹ́ ẹ̀mí mi ẹ̀mí rẹ rèé. bí gbogbo aráyé ṣe ń ronú òṣùpá ìfẹ́ rèé. ṣe ń ronú bí gbogbo èèyàn ṣe ń hùwà lèmi ṣe ń hùwà Akéwì kì í ṣàlùjànnú ẹlẹ́ran ara bí ìwọ lèmi ẹ̀mí mi ẹ̀mí rẹ ẹ̀mí ti tán lẹ́ ààyè. oṣù ìfẹ́ lé tún ní ilé yìí òṣùpá ìfẹ́ ìràwọ̀ ìfẹ́. ẹ̀mí mi ẹ̀mí rẹ ẹ̀mí ti tán lẹ́ ààyè. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ sí ní rí i pé ẹwà Yorùbá èdè Yorùbá yìí ó dá sí mi lẹ́nu mo sì mọ̀ ọ́ kọ dáadáa yóò sì wù mí láti máa gbé ṣe jáde lórí ẹ̀. ní ọpẹ́ ní f'Olódùmarè ní ọdún 1965 ni o nínú ọgbà St. Louis College nìbàdàn nígbà tí wọ́n sọ wípé ilé mẹ́rin ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí wọ́n dá wa sí wọ́n á sọ wípé ká wá sọ ní ìparí ọdún a máa ń ṣe ìdíje eléré onílé-jilé èmi wà nílé Oyèbọ̀dé ẹlòmíì nílé Makai ẹlòmíì nílé Olúbí ẹlòmíì nílé Akínyẹlé èmi jáde mo wá sùn já láàrin ọdẹ tí wọ́n máa ń sun ládùúgbò ilé wa ṣé ọ̀yájú ọmọ sì ni mí bí olóòlù bá ń jáde ẹ̀gbẹ́ ilé rẹ̀ nílé wa àjọ lọ látàárọ̀ dálẹ́ ni ní odò òkun níbi tí alápásápá ti ń jáde tí àtìpàkọ́ ti ń jáde ilé àwọn ìyá mi ni àjọ lọ látàárọ̀ àjọ dé lálẹ́ ni wọ́n á ní ẹjẹ́ ń dán wò iṣẹ́ olùkọ́ la lọ kọ́ ní St. Luke mímọ́ wọ́n á dán wò gbogbo àwọn tó wá wò wá sọ pé mi nípò àkọ́kọ́ n ò lè gbàgbé àwọn bíi olóyè Àṣìpa Olúbàdàn kó tó di ẹni àná John Adéyẹmí Ayọ̀rìndé àwọn bíi Lékan Oníbíyọ̀ akọ̀wé gbogbogbò ẹgbẹ́ ìjìnlẹ̀ Yorùbá wọ́n sọ pé mi mo ṣe pò kínní. àtìgbà náà lẹ ti wò ó pé ọmọ ọdún 22 ni mí gbà yẹn. 22 years. bẹ́ẹ̀ ni ìgbà yẹn ni mo wá ṣe ìwé Ògún Lákàyé gẹ́gẹ́ bí ọmọ Ògún tó ń sùn jálá. àwọn ọ̀gá mi Adéyẹmọ Ọdẹ́lànà ọmọlé Alóbì tó kì ní ìlú Ìpẹ́tùmọ̀dù wọ́n á sọ pé ìwé tèmi tí mo kọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ làwọn fi ṣeré o wọ́n fi ṣeré ọdún káàkiri Abẹ́òkúta káàkiri Ìbàdàn káàkiri Ẹ̀gbádò wọ́n pe ilé ẹ̀kọ́ náà ní Ẹ̀gbádò Comprehensive High School nígbà yẹn. ní Ayétòrò. gbogbo ayé gbá tiẹ̀ ìgbà yẹn ló ti wá wọnú ẹ̀jẹ̀ mi tó fi jẹ́ pé nígbà jáde ní kọ́lẹ́jì àwọn Oxford University Press wọ́n náà fẹ́ ìwé eré o káàkiri gbogbo ilẹ̀ Yorùbá o wọ́n á fi Ògún Lákàyé ìṣọwọ́ mo fi ẹgbẹ́ Adéfáládé ṣọwọ́ Adéfáládé wọ́n ní tèmi ló ṣe pò kínní wọ́n ní tèmi ló ṣe pò kejì wọ́n ní tèmi ló ṣe pò kẹta. kábíyèsí. Adékòkè dúró jayé Adékúdè ló ṣe pò àkọ́kọ́. Adéfáládé nù. Adéfáládé nù méjèèjì ló ṣe pò kínní ipò kejì ipò kẹta nítorí wàá mú pé torí owó tí wọ́n fún mi gẹ́gẹ́ bí ọmọléèwé tó kọ ìwé òun owó tí wọ́n fún mi ó tó sanwó gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ wo ọ̀rẹ́ mi àròjinlẹ̀
ó tó sanwó sùkúù mi iléèwé mi fún ìdí ọdún kan. Sọmọ pé Ní nígbà ìgbà yẹn náà. la tó mọ̀ pé ó dàbí ẹni pé bíi àmú ní bíi ni kì í ṣeré mọ́ Ọlọ́run. báyìí o. ìkúkú ṣe iṣẹ́ tíṣà mú kúkú lọ kọ́ ń bẹ̀ iṣẹ́ olùkọ́ ni. Kí ló gbé yín dé Western Nigerian TV? Nígbà tí mo wá jáde wọ́n gbé mi lọ sí Dáfídì mímọ́ Kúdẹ̀tì nìbàdàn gẹ́gẹ́ bí olùkọ́ St David. St David. Lọ́wọ́ á di pé mò ń lọ ṣiṣẹ́ àbọ̀ṣẹ́ ní rédíò Nàìjíríà àti WNBS WNTV. Rédíò méjì náà lọ́wọ́ à ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. Tí ó bá ṣe rédíò Nàìjíríà á lè WNBS. Bóun máwòrán a máa ń ṣètò káàárọ̀ òjíire ní ọmọọba Báyọ̀ Sàndà ló máa ń ṣe. Àwọn tó ti ṣíwájú wa nígbà yẹn láti bí 1954 láti máa ń gbúrò Adébáyọ̀ Fádétí ó rò pé wèrè ni à ń wò òun gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú ètò káàárọ̀ òjíire ní mẹ́jọ wọ́n máa ń mú Akéwì wá níṣẹ́jú 5 nínú ètò káàárọ̀ òjíire. Bẹ́ẹ̀ni. N bá lọ sí rédíò Nàìjíríà lónìí màá kí oríkì orílẹ̀ a lè kí alápàáràwé lónìí ká kí ọlọ́fà mọ́jọ níjọ́ mẹ́jọ ká kí òkònírèsè níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ká kí ìrè nímògùn níjọ́ bá a ṣe máa ń kí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n sì fún wa lówó ààbọ̀ ọ̀ṣẹ́ ni mo fi ń ṣe. Nígbà ọ̀pẹ́ máa ń lọ WNTV Báyọ̀ Sàndà ọmọ ọba dáadáa olóṣàtọ́kùn mi tí mo fi wá dé WNTV WNTV. Mo rí pé wọ́n kọ̀wé lórí àwọn ètò tẹ́ ń ṣe ní ibẹ̀ nígbà yẹn. Ó wá jẹ́ pé Báyọ̀ Sàndà ló mú mi wọ WNTV WNBS lọ́wọ́ á di pé mi náà wá di ẹni tó ń gbòòsáfẹ́fẹ́ ìgbà táwọn yẹn lọ kọ́ ẹ̀kọ́ sí i lẹ́yìn odi nílùú ilẹ̀ ọba Adébáyọ̀ Sàndà wọ́n á pé gbogbo ètò tí ń jẹ́ Yorùbá ní WNTV WNBS Olatubosun aṣọ lórí wọn mo ṣe dèrò WNTV WNBS. Gbogbo ìgbà yẹn ẹ̀ ṣiṣẹ́ olùkọ́ mọ́. Mo ti fẹ̀yìntì ní olùkọ́ mo ti á di agbóhùnsáfẹ́fẹ́ látọdún 1970. ẹ ti káàkiri o láti olùkọ́ dé orí tẹlifíṣàn. 1970 ni mo bẹ̀rẹ̀ ń bẹ̀. Ìgbòdì 1977 tí wọ́n á gbé Odòláyé Àrẹ̀mú jáde tó wá gbajúgbajà káàkiri ilẹ̀ Yorùbá. Bàbá ẹ má bínú lórí ìtọ̀rọ̀ Odòláyé Àrẹ̀mú ẹ̀yin lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbé Odòláyé Àrẹ̀mú jáde. Èmi mọ̀ wípé ó ti ń ṣe rẹ́kọ̀dù kéékèèké tẹ́lẹ̀ kò ṣe é mọ́ ó ti di ẹni tí ń dáko ní Káyọ̀mọ́ nílọrin. Èmi sì fẹ́ gbé àwọn tí kò sẹ́ni tó ń gbé wọn jáde àwọn tí ò ṣe rẹ́kọ̀dù rí ní gbogbo ìgbèríko mo fẹ́ máa gbé wọn jáde. Wọ́n á lọ bá iṣẹ́ Darapọ̀ Dàálà mọ̀ ọ́ sí ó sì á di tí òun roko káàkiri. Wọ́n á ní ká dán wò wọ́n á dán wò ó wá gbajúgbajà káàkiri ìyẹn ló wá fà á nígbà tá a ti gbé ọkọ̀ fún òun ọkọ̀ bọ̀gìrì. Bẹ́ẹ̀ ni mo gbọ́ pé ọkọ̀ wọn ó tó 25 million báyìí nígbà tá a gbé fún tá a tún gbé míì fún tá a tún kọ́lé fún tá a tún ralẹ̀ fún tá a táwọn ọmọ ìléwé àwọn eléré míì wá ń wá ọ̀jọ̀gbọ́n Ògúndáre Fọ́yánmú wá atọ́kọ̀ wá gbowó ńlé Àyànyẹmí ń wá. Báwo ni ẹ ṣe ń pàdé báwo lẹ ṣe ń ṣe àwárí àwọn tẹ́ ń dárúkọ yìí àwọn èèkàn tó bá di ká pa èdè kúnkùndú èdè. sórí nígbà tí mò ń ṣe olóòtú ètò nígbà táwọn ní WNTV tí wọ́n fi lé mi lọ́wọ́ yẹn nígbà tí mò ń ṣe olóòtú ètò yẹn gbogbo àwọn eléré ìbílẹ̀ ló máa ń wá lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò èmi náà sì máa ń lọ síbi eré ìbílẹ̀ wọ́n fẹ́ ṣe ọdún Igogo nílùú Ọ̀wọ̀ àwọn Báyọ̀ Sàndà ní kí n wá lọ. Ọdún Igogo yẹn ni wọ́n fi là mí mọ́lẹ̀ ní orí Másọ̀yìnbó wọ́n bi mí pé bo ni wọ́n ti ń ṣe mí mọ́. Gbogbo eré Sọ̀kọ̀rọ̀wọ̀ gbogbo eré ọ̀sẹ̀ ẹ̀yẹ gbogbo ọdún Igogo láàrin ọ̀sẹ̀ ká gbádùn rẹ̀ tí wọ́n bá ń sọdún Òṣòkíà nílùú Ìpótì Èkìtì àwọn ẹ̀yà mẹ́ta ní ń bẹ nílùú Ìpótì Èkìtì Ìpótì ń bẹ ń bẹ Òṣòkíà ń bẹ ń bẹ àwọn ẹ̀yà míì tó ń bẹ ń bẹ tí ń jẹ́ Ẹ̀rìnjiyàn Òṣòkíà Ẹ̀rìnjiyàn àti Ìpótì. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bí wọ́n bá ń sọdún nílùú Ìdó-Àní àwọn ẹ̀yà mẹ́ta ní bẹ ń bẹ Ìyàyú Amùsìgbò Ọwọ́ Àní a dúró síbẹ̀ a lọ fún ọdún mẹ́ta oṣù méjì mẹ́ta gbogbo wọn wọ̀nyí bàbá fi lọ sí Òmù Èkìtì àwọn ẹ̀yà mẹ́ta ní bẹ́ẹ̀ Òmù Òkè Òmù Kọ́tà Òmù Ọbádóore
gbogbo àwọn ẹ̀yà wọn á lo bí oṣù Bàbá, káàdùpàlà kí wọ́n ń bẹ̀ gbogbo wọn yẹn ló bọ́ sínú ẹ̀jẹ̀ mi bá jẹ́ pé tí àwọn ọ̀gá mi ò bá sọ pé kí n máa lọ bá tí mo gbogbo àwọn wọ̀nyí nítorí náà nígbà mo dá iléeṣẹ́ rẹ́kọ̀dù sílẹ̀ gbogbo àwọn ìgbèríko yẹn ni mo ti mọ̀ àwọn tí kò ti ní àǹfààní láti gbé rẹ́kọ̀dù jáde ẹ̀wòrú Ìkòrò Èkìtì wọ́n ń pèrè kan ní Umore Lápútù ní Ìkòrò Èkìtì àwọn agbé wọn jáde ní ìlú Ìgbàrà Òkè wọ́n ń pèrè kan ní Ọ̀ṣírìgì Màṣáàlì Ọmọ́túyì agbé wọn jáde wọ́n ń pèrè kan ní Apẹ́pẹ́ Ìjẹ̀bú ní ìlú Ògèrè Rẹ́mọ bẹ́ẹ̀ la gbé wọn jáde káàkiri gbogbo kò sí ìpínlẹ̀ táàdé Ọ̀ṣun ni o Oǹdó ni o ní ìlú Ọ̀wọ̀ tí mo rí bẹ́ẹ̀ Ọ̀ṣẹ́rẹ̀ Ọ̀ṣọ́ Ṣọ̀kọ̀rọ̀ gbogbo ẹ̀ la gbogbo ìpínlẹ̀ ládé. Lára àwọn tó ń yà mí lẹ́nu ni bẹ́ẹ̀ ṣe rántí gbogbo àwọn torí pé àwọn ọ̀gá mi fún mi láàyè wọ́n máa ń rán mi lọ nígbà tí mo adalé rẹ́kọ̀dù sílẹ̀ gbogbo wọn wá n ò já kò sí ìpínlẹ̀. ọdún 1977 yẹn náà dá iṣẹ́ rẹ́kọ̀dù sílẹ̀. bẹ́ẹ̀ni ìpínlẹ̀ Oǹdó ni o ìpínlẹ̀ Èkìtì ni o ìpínlẹ̀ Ọ̀ṣun ni o ìpínlẹ̀ Kwara ni o ìpínlẹ̀ Ògùn ni o ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Òkè Ògùn ni o Èkó ni o Ògùn ni o kò síbi tá a tàn mọ́lẹ̀ dé àwọn tí ò láǹfààní láti ẹwọ́rú Òkè Ògùn báyìí ní gbogbo Òkè Ògùn kò síyàn tó ṣe rẹ́kọ́ọ̀dù ńbẹ̀ àyàfi Yẹ̀kínní Àjàó olóṣè rẹ́kọ́ọ̀dù àwọn míì ti ń kọrin wọ́n ti ń kọrin rẹ o à ń jayé lóko bí àwọn ìjòyè ní o à ń jayé lóko bí àwọn ìjòyè ní orí ọ̀kẹ́rẹ́ orí àparò tèrè lórí yẹn tèrè lọ́gùn. rẹ́kọ́ọ̀dù yẹn gbajúgbajà Yẹ̀kínní Àjàó rà àkọ́kọ́ kò sì ṣe rẹ́kọ́ọ̀dù rí gbogbo wọn là ń gbé jáde kódà Dúró Ládìpọ̀ international Mọ́remí Àjàsorò ọdún Ọ̀ṣun Òṣogbo ìjọ ńlá lọ ìwéré ilé o lọ́jọ́ ńlá ìyẹn lọ́jọ́ ńlá lọ ìràwọ̀ àgbà o Abímbọ́lá àrùgbá aṣọ òrìṣà láwẹ̀ ayúkanyìnkanyìn èmi náà àtẹ̀gbá òjé o tẹ̀pá òjé máa ro Dúró Ládìpọ̀ international bẹ́ẹ̀ni Aládé Ògúndépò láti Òkè Ògùn ọpẹ́ ní f'Olódùmarè gbogbo ìgbèríko ládé gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ṣọ́ọ̀ṣì àrí láìpẹ́ ìlà tún lọ sí Ìdèrè tó bá ń gbọ́ pé ojú tó ti wo gẹ̀lẹ̀dẹ́ ó ti dópin ìran àwọn gẹ̀lẹ̀dẹ́ tún gbé tí wọ́n jáde ọjọ́ Ògún Adélékè láti Ìdèrè ní Ìbàràpá bí ẹ̀yin náà bá jẹ́ olórin ìbílẹ̀ ẹ má bọ̀ àgbẹ̀ jáde lágbára Ọlọ́run. Bàbá intanet sọ ní pé Olatubosun Records International ẹ̀ ṣì ń gbé àwo jáde. bí ọrùn ò bá tí ì sẹ́ bí àkàtàǹpó wa ò bá tí ì tẹ̀ àní bí ìbọn wa ò bá tí ì ṣákì Olúkòyí ni Olatubosun òun ò ní sinmi ogun lọ iṣẹ́ tó lọ rán mi nìyẹn iṣẹ́ tó olùgbàlà rán mi. àjẹyè ni wọ́n jẹ́. orin ní Adédòkú nìyẹn ọpẹ́ ní f'Olódùmarè káre ayò dilẹ̀ ẹ ṣeun. wọn náà ń ṣe bẹbẹ káàkiri àgbáyé àwọn retí gbogbo tó ti ṣe àwọn retí ẹ nínú ìwé bẹ́ẹ̀ni nígbà tó bá gbéwé ẹ jáde báyìí agbára Ọlọ́run tí àbá tí ìdẹni àná àwọn náà jókòó síbẹ̀ torí ò ń ṣe bẹbẹ káàkiri àgbáyé. ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀. káre. ní kí lẹ lè fi wé ìtẹ́wọ́gbà àwọn orin ìbílẹ̀ yìí ní ìgbà yẹn sí ìsín. wọ́n dàbí ẹni wípé àwọn orin súfè tàkà ti gba òde báyìí o mo ní Odùláyé Àrẹ̀mú tá a dán wò pé ìpadàbọ̀ odò Olódùláyé Àrẹ̀mú ṣe àwọn èèyàn ńláńlá tó ti lọ nílẹ̀ Yorùbá a sì ń ta rẹ́kọ́ọ̀dù mílíọ̀nù kì í ṣe CD o kì í ṣe kásẹ̀tì o rẹ́kọ́ọ̀dù mílíọ̀nù la tà ń gbà yẹn tó mọ̀ wípé àwọn èèyàn tẹ́wọ́ gbà nìyẹn bẹ́ẹ̀ni ṣùgbọ́n ní ìsìn àwọn èèyàn kọbi ara sí eré ìbílẹ̀ mọ́ àfi àwọn tó wà lókèèrè tí wọ́n ti pẹ́ lé tí wọ́n ti pẹ́ lẹ́yìn odi ààyùn ẹ̀ máa ń yun wọ́n ti pẹ́ lẹ́yìn odi àwọn òwe àwọn ti sọ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nù àwọn ni wọ́n ń gbádùn rẹ̀ lórí YouTube báyìí ọpẹ́ ní f'Olódùmarè àwa ṣe ìwọ̀n tá a lè ṣe bí onírèsé fi gbálẹ̀ tí ò fi mọ́ èyí tó ti fílẹ̀ ò ní pa. àwọn ìran tó ń bọ̀ wọ́n mọ̀ pé Yorùbá ti ní àwọn nǹkan tó ṣe é jogún bá. lára ìdí tí mo ṣe wá náà nìyẹn kí wọ́n lè mọ̀ pé torí bàbá kí n má pọ̀rọ̀ tí ò bá sí àwọn eléré tó ti ọ̀dọ̀ yín jáde
àwọn nǹkan wà tẹ́mi irú gan ò ní dé bá tí ì ní mọ̀ pé a ní irú àwọn gbogbo àwọn èyí tẹ́ bẹ̀rẹ̀ sí sọ àtàwọn tẹ́ ti sọ ká tó bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí èmi kàn máa ń kà wọ́n ní inú ìwé ìgbà tá à ń ṣe Yorùbá ń gbà yẹn pé apẹpẹ wà o apẹpẹ èmi pé eléyìí wà o bíi tábà yọ ọwọ́ bọ̀lọ̀jọ̀ tó jẹ́ eré iye wa níbi tẹ́mi ti wá mọ fi taratara mọ dáadáa kó àdá díẹ̀ tí oníranú arúgbó bọ́ìsì máa ń gbádùn. a dúpẹ́ lọ́wọ́ arúgbó bọ́ìsì ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n. èmi mo kọ níṣẹ́. ká dúpẹ́ lọ́wọ́ ká fi tàn yẹn lọ́lẹ̀ lẹ́ẹ̀kan. eléré ọba Táíwò dọ́kọ́ kánjú wá àwọn yẹn ni ọ̀dọ́ ni wọ́n ọ̀dọ́ la ń gbà wọ́n sì ń gbé èdè Yorùbá lárugẹ káàkiri àgbáyé kò ní rẹ̀ wọ́n o. àṣẹ Èdùmàrè. wọ́n mọ̀ ṣàṣeyìn. ká tó tẹ̀síwájú bàbá báwọn èèyàn bá tiẹ̀ fẹ́ pé Ọlátúnbọ̀ àbí tí wọ́n bá fẹ́ kàn sí yín ní Olatubosun Records International irú nọ́mbà wo ni wọ́n lè pè sí náà. tó bá ṣe pé inú WhatsApp ni bẹ́ẹ̀ni ẹ lè pè 0806 0806 25 51 0806 0806 25 22222 51. tó bá ṣe pé èmi gangan lẹ fẹ́ pè 080 71 88 9999 080 71 88 9999 080 71 88 9999. tó bá ṣe pé inú YouTube ni ẹ ṣàtẹ Olatubosun Oladapo Akéwì ẹ má ṣàlàyé fi Akéwì kún o Olatubosun Oladapo Akéwì ẹ tẹ̀ sórí YouTube gbogbo iṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wa tá a ti ṣe Odùláyé ni Fọ́yánmu ni Àyẹ̀yẹmí Àtòkò Agbowó ńlé ni Yẹ̀kínní Àjàó ni Dóládìpọ̀ International ni Ògúndáre Fọ́yánmu ni Fóyèké Àyọ̀ká ni gbogbo eléré ìbílẹ̀ Apẹ́pẹ́ Ìjẹ̀bú ni Umore Lápútù Ìkòrò Èkìtì ni Ọ̀sẹ́ Ẹ̀rẹ̀ Sọ̀kọ̀rọ̀wọ̀ ti ìlú Ọ̀wọ̀ ni gbogbo ẹ̀ Yẹ̀kínní Àjàó láti Ṣakí ni gbogbo ẹ̀ ni ó gbé jáde ẹ wá subscribe ọ̀fẹ́ lẹ́ gbà gbogbo ẹ̀ lórí YouTube. ẹ ṣé mo dúpẹ́ bàbá. Olatubosun Oladapo Akéwì. o ṣeun. òun lẹ ti gbọ́ yẹn ẹ lọ sórí YouTube Olatubosun Oladapo Akéwì ibẹ̀ torí ìbéèrè tí mo fẹ́ bi yín tẹ́lẹ̀ ni pé àwọn akitiyan wo ni ẹ̀ ń gbé láti rí wípé àwọn orin ìbílẹ̀ yìí wọn dihun gbàgbé ní àwùjọ. ṣé o ṣeun àròjinlẹ̀ àwọn àgbà ní bí onírèsé tiẹ̀ fi gbá sílẹ̀ tí ò fi mọ́ igbá yìí tó ti fi sílẹ̀ kò ní parun. a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe YouTube tí wọ́n ṣe rẹ́kọ̀dù tí wọ́n ṣe kásẹ̀tì tí wọ́n ṣe CD gbogbo iṣẹ́ tá a ti ṣe wọ̀nyí ló wà nínú àkọsílẹ̀ tó lè rí nínú YouTube. kíní kan ní. ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré òde òní gangan wọ́n ń yọ̀ wá wò wọ́n ń gbọ́ gbogbo àwọn orin wọ̀nyí wọ́n sì ń fọṣẹ́ fọ̀ wọ́n á gbé tiwọn jáde ọpẹ́ ní f'Olódùmarè àtìrandíran tí ń bọ̀ wọ́n à ní gbàgbé gbọ́n bá ń rí nínú YouTube ní ẹ̀rọ ayélujára. ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ bàbá irú téèyàn bá dé Olatubosun Oladapo Akéwì lórí YouTube ẹ̀yin ò rí gbogbo eléyìí jẹ́ àkásílẹ̀ àti ohun tí àwọn àrọ́mọdọ́mọ ilẹ̀ Yorùbá tí wọ́n lè rí bá àti fún àwọn akẹ́kọ̀ọ́ pàápàá jùlọ ẹ̀yin akẹ́kọ̀ọ́ Yorùbá tí ẹ̀ ń kọ́ Yorùbá yálà ní ilé ẹ̀kọ́ girama àbí ní ti ilé ẹ̀kọ́ gíga tẹ̀ ń wo fọ́nrán yìí àǹfààní fún yín láti ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn rẹ́kọ̀dù yìí rèé tí yóò sì ràn yín lọ́wọ́ nínú ẹ̀kọ́ yín. bàbá ń bi ni ọjọ́ wo gan ni inú yín dùn jù látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́? ọjọ́ tí inú mi dùn jù lọ ni ọjọ́ keje nínú oṣù keje ọdún 1977 nígbà tí gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wá Aláàfin Ọ̀yọ́ ránṣẹ́ wá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gan wá fún rẹ̀ Eléjìgbò wá fún rẹ̀ Olúbàdàn wá fún rẹ̀ Ọọ̀ni Ifẹ̀ ránṣẹ́ wá gbogbo ọba pátápátá ni wọ́n ránṣẹ́ wá tí wọ́n á ń kọrin fún èmi kékeré yìí ẹ má mà jẹ́ sọnù ẹ má mà jẹ́ sọnù àtìlù àtorin wa ẹ má mà jẹ́ sọnù ó gánà ní nínú mi dùn jù láyé. adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fọ́lọ́run. gbogbo àwọn tí wọ́n gbá
gbàṣà wa lárugẹ. a sì dúpẹ́ pé bí wọ́n ṣe sọ pé kí ẹ má jẹ́ kó sọnù lọ́jọ́ náà lọ́hùn ẹ jẹ́ kó sọnù ẹ ṣe iṣẹ́ lórí ẹ̀. èyí ṣe wọ́n tẹ àìṣe tán lọ́yọ̀ọ́ bó ti wulẹ̀ kó ṣe tó wá ní o ṣe díẹ̀ ń bẹ o ṣe díẹ̀ ń bẹ èyí ṣe tán lọ́yọ̀ọ́ àṣẹwọ̀n tá a lè ṣe ni. àwọn eré ìbílẹ̀ yìí ibo lẹ rò pé ó ń lọ ní ìsìn ṣé ẹ̀ ń rí àwọn tí ń ṣeré yìí bíi ti tẹ́lẹ̀ mọ́. àárí wọn mọ́ o àwọn tá à ń ké sí ní ilé àṣà cultural center tó wà lábẹ́ ìjọba bó ti ń bẹ lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ló ń bẹ lábẹ́ ìjọba àpapọ̀ cultural center àwọn ẹ̀kọ́ mọ̀ jẹ́ pé ilé nìkan la máa rí kí wọ́n máa lọ sí ìgbèríko. Ògúndẹ̀rẹ Fúnyán mú ń sọ fún mi pé bẹ́ẹ̀ ṣe ń pòun lọ́jọ̀gbọ́n yìí àwọn tó mọ ìjálàjù lọ wọ́n kún gbogbo ìgbèríko tí wọ́n rẹ́ni tí ó gbé wọn jáde. tó àwọn cultural center Ministry of Culture lábẹ́ àpapọ̀ lábẹ́ ìbílẹ̀ àwọn ló kù. àti pé bàbá àwọn ṣèwọ̀n tá a lè ṣe. bẹ́ẹ̀ ni. àti gòkè odò káfárá tó já. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn rẹ́kọ̀dù tẹ́ gbé jáde àwọn kan wà àwọn ajínasẹ̀ tí ń jẹun ajígbọ́n. àwọn ló pọ̀. mo rántí pé ìgbà tí mo gbé rẹ́kọ̀dù Dúrójayé Àrẹ̀mú Àdàmọ̀ ìbílẹ̀ Ifẹ̀ jáde 1,000 kan la gbé jáde. àwọn èèyàn kan sì wá wọn ara bíi 5 bíi 10 láti Ilé Ifẹ̀ wọ́n wá ń tẹ kásẹ̀tì. wọ́n tún tẹ̀. gbogbo ọmọ Ilé Ifẹ̀ pátápátá ló ní rẹ́kọ̀dù Dúrójayé Àrẹ̀mú lọ́wọ́ èmi ò sì tajú bí 40 lọ́nbẹ̀ ní 1000 gbogbo yòókù lọ́wọ́ à ń lẹ̀ yìí káfà ń gbàǹjo ni. àwọn sì ti ní gbogbo orin Dúrójayé lọ́wọ́ jákèjádò gbogbo Ilé Ifẹ̀ bó ti rí nu o. eléyìí jẹ́ lára àwọn ẹni ajífàjẹ àwọn alájínàṣẹ tí ń jẹun ajígbọ́n ni ìyẹn ló yẹ kó kọ́ ìrẹ̀wẹ̀sì bá irú àwa yìí ṣùgbọ́n iṣẹ́ tó lọ́rùn náà wà àfàlọ́jẹ náà. irú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tí ẹ̀ jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ó bá yín débi nísìnyí ṣé tí àwọn ẹ̀ka ìjọba kan àbí lára àwọn olólùfẹ́ eré ìbílẹ̀ yálà ní òkè yìí nílẹ̀ yìí àbí lókè òkun tí wọ́n bá kàn sí yín ṣé ó jẹ́ ohun tí ẹ tẹ́wọ́ gbà? inú mi á dùn. nítorí mo rí i pé a nílò ẹ̀ púpọ̀ kí ìtẹ̀síwájú ó lè bá torí mo mọ̀ pé irú àwọn ìrànlọ́wọ́ àti ìkúnlọ́wọ́ kan wà tí wọ́n bá ṣe mo mọ̀ pé àwọn olórin ìbílẹ̀ mi ò tún jáde bẹ́ẹ̀ ṣe àwárí àwọn yẹn mo mọ̀ torí tá a bá ṣọ́ra. irú tí tá a ṣẹ̀gbé jáde báyìí ni ti gẹ̀lẹ̀dẹ́ ojú tó bá ti wo gẹ̀lẹ̀dẹ́ ó dópin ìran nílùú Ìdèrè Sùúrù ọkọ̀ ìlú bàǹtàbàǹtà. bẹ̀rẹ̀ láti gbé ọjọ́ Ògún Adélékè jáde tó sì kọrin gbogbo ẹ̀ ń bẹ ní YouTube o àwọn míì tún wọ́n pọ̀ tá a fẹ́ gbé jáde tí a bá rí olùrànlọ́wọ́ ẹni tó nífẹ̀ẹ́ èdè àti àṣà àti orin ilẹ̀ Yorùbá tá a bá sì rí àwọn ìjọba náà táwọn náà rí pé ẹnìkan ní ń dá iṣẹ́ tó yẹ káwọn ó ṣe lẹ́nìkan ń dá ṣe yìí ṣe mọ̀ pé wọ́n kọ́ ilé àṣà ń bẹ ní Ọ̀kọ́lá mílíọ̀nù àìmọye ni wọ́n fi kọ́ wọ́n ń bẹ ní Ìgànmú lẹ́kọ̀ọ́ a fẹ́ kí nǹkan rẹ̀ kó tibẹ̀ jáde. ní àwọn nǹkan rẹ̀ tó lè jáde ń bẹ náà ni pé gbogbo orin ìbílẹ̀ gbogbo eré ìbílẹ̀ gbogbo ọgbọ́n kò sí ti ń bẹ nú Shakespeare tí ò sí lórí ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni bàbá àmọ̀ràn wo lẹ ní torí àwọn èèyàn kan wà tí wọ́n ní irú ọgbọ́n yìí ṣùgbọ́n tó jẹ́ pé ohun tó ń wò ní pé Yorùbá ibo ni Yorùbá fẹ́ gbé èèyàn dé ní ayé tá a wà yìí ní ká ṣe èbó kí wọ́n tètè gba tèèyàn irú àmọ̀ràn wo lẹ ní fúnrú wọn. a ti ń rí àwọn ọmọ kan tí wọ́n ń dìde tí wọ́n ń gbérú ẹ̀ lárugẹ irú ẹ̀ ní arúgbó bọ́ìsì Samuel ọmọ Ìbíkúnlé irú ẹ̀ ní ti eléré ọba Emmanuel ọmọ Ìbíkúnlé irú ẹ̀ ní ti Àrògìnlẹ̀ tó máa ń gbé oríṣiríṣi ẹranko ẹyẹ gbogbo ẹ̀ jáde à ń gbádùn wọn lórí YouTube tá a bá ti rú yín báyìí a mọ̀ wípé ọjọ́ iwájú ọ̀dà irú yín ò ní parun bójú òun rọ̀wọ̀wọ̀ táwọn fẹ́ ń kégi légi irú yín ò ní parun bàbá ti rírú yín báyìí a mọ̀ wípé ẹ ṣe é fẹ̀yìn sílẹ̀ fún bí n bá rí yín lẹ́yìn mo lè gbá eégún lójú bí mo rírú yín lẹ́yìn mo lè ta òòṣà láyà kódà bí mo rírú yín lẹ́yìn mo lè fagun ya àwa ṣe ìwọ̀n tá a lè ṣe a sì mọ̀ wípé ìwọ̀n tá a lè ṣe yẹn kì í kúkú ṣe wípé a ṣe gbọ́ ẹ̀ tán a ṣe díẹ̀ ń bẹ̀ ni bí àwọn ará Ọ̀yọ́
bó ti wulẹ̀ kó ṣe tó bàbá dàfẹ́ ọ̀yọ́ wa ni ó ṣe díẹ̀ ń bẹ. ẹ ṣeun mo a ṣe dúpẹ́ díẹ̀ ń bàbá. bẹ náà láàfin yòókù lẹ̀ fáwọn arúgbó bọ́ìsì àwọn eléré ọba àwọn àròjinlẹ̀ Yorùbá àti gbogbo èyí tẹ̀ ń gbé èdè Yorùbá lárugẹ. tó ẹ ṣeun gbogbo ẹ̀yin tiwa tí ẹ ń wò wá a ní ká ṣe léyìí ní ṣókí ṣùgbọ́n bàbá mo fẹ́ fi dá yín lójú pé mo ṣe ń padà bọ̀ ẹ ṣé o. torí ó dá mi lójú pé tí àwọn èèyàn bá wo fọ́nrán yìí oríṣiríṣi ìbéèrè oríṣiríṣi ìrànlọ́wọ́ oríṣiríṣi àwọn nǹkan rẹ̀ èso rẹ̀ ni ó ti díẹ̀ bọ́ torí tẹnitẹni tèkísà níta tán o tẹ́lẹ̀ èbó tó di tí gbogbo wa ń gbé lọ́wọ́ nísìnyí nítorí wọ́n gbé e lárugẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kò sí tí Shakespeare ń ṣe ìgbà tẹ́mi náà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ranko yìí àwọn èèyàn sọ pé ìwọ bó ṣe kàwé tó ó ṣe wá jẹ́ Yorùbá tí o fẹ́ dèrà rẹ mọ́nú agolo ni o fẹ́ jẹ́ kó tàn ni ṣùgbọ́n a dúpẹ́ pé ọba Èdùmàrè ò fi bú wa ó tàn ju bí táwọn tí ń ṣe tiwọn léèbó níbòmíì ó tàn ju bẹ́ẹ̀ lọ kélé sì tún máa jẹ́ àmọ̀ràn fún ọ̀pọ̀lọpọ̀ ẹni tá a fún ní ẹ̀bùn tí a sì bùn ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ nípa ti Yorùbá àmọ́ tí ń rò pé kí ni ayé ò wí ṣé àwọn èèyàn ó tẹ́wọ́ gbà bó o bá ti jáde ayé ò tẹ́wọ́ gbà bó o bá sì nílò ilé-iṣẹ́ tí ó gbé ọ jáde Olatubosun Records International àti ẹ bá mi tún WhatsApp yẹn pè lẹ́ẹ̀kan sí. WhatsApp 006 2551 0806 2222251. ẹ sì fẹ́ pè mí gan 080 71 88 9999. 08071889999. tó ẹ ṣeun bàbá mo dúpẹ́ púpọ̀. irú yín ò ní parun. àṣẹ o. irú yín ò ní parun arúgbó bọ́ìsì Samuel Ìbíkúnlé. irú yín ò ní parun Emmanuel eléré ọba. irú yín ò ní parun àròjinlẹ̀. irú yín ò ní parun bójú òun rọ̀ wọ̀wọ̀ táfẹ́fẹ́ ń kégi légi. irú yín ò ní parun. èmi nìkan kọ́ ni mo wá arúgbó bọ́ìsì wà ń bí eléré ọba wà ń bí Akin Shortit Akin ẹni ó ń yà wá. Akin lórúkọ ẹ̀. bẹ́ẹ̀ ni. Akínkúnmi. kì í ṣe Akíntọ̀míwá. Akíntọ̀míwá kì í ṣe Akíndìndìnrẹ̀ kì í ṣe Akíndanidání. Akin tiẹ̀ tọ́ wá dáadáa. Akin gidi ni. tó ẹ ṣeun á tún máa wá ní ọjọ́ mi Àròjinlẹ̀ ló kọ́ mi Àyàn Gidigbo tí ń kó gíbò lọ́gbọ́n kí gbogbo olóye àti ọmọràn oúnjẹ jù bí mo ṣe ń sọ aburú kiri ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o ẹ kú kalẹ̀.